fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. They keep coming for my family. My brother, Sheyi Tinubu, you said they keep coming for your family. They keep coming for Asiwaju Bola Ahmed Tinubu. You speak with the confidence of a man who has never known hunger, nor walked barefoot on the hot ground of reality. My fellow Nigerians, let us not blame the child who dances by the roadside. The drummer is often in the palace. Nigeria is not fighting your families. Nigeria is fighting for failure. My brother say, has it occurred to you that when the roof is leaking, the children inside must shout for help? So leadership is not a crown, it is a cross. We are not coming for your father. We are simply asking the tree that promised fruit to bear it. And if the harvest is empty, do not accuse the hungry of tearing too hard at the branches. Greatest president in the history of Nigeria. You call your father the greatest president in history of Nigeria, but the greatness of a leadership is not proclaimed in comfort. It is fed in the stomach of the hungry, in the pocket of jobless, and in the dreams of the that wither like a dry leaf in Hamatan. History does not wear abada, my brother Sheyi. It wears the scars of the people. History does not respond to family sentiment. It responds to the people's life reality. And reality is not CNN. It is the everyday suffering of the people. You said he carries young people along. Which young people? Is it those in designer wears, clapping in air conditioner rooms? Or the one hustling daily in the street, selling recharge cards with degree in their pockets? If your father truly carried the youth along, why are millions of Nigerian youth carrying their dreams on their heads, trekking across desert and drawing in Mediterranean water? The young people he is carrying along are trekking under the sun with no sandal of hope. You said student loan. A student loan that doesn't land in the hands of students is like a rain promised by crowd that never falls, just thunder and no water. Student loan is not a lifeline when the school fees are rising like flood waters and food is a luxury in our own land. How do you tell a student to borrow money when the lecturers are striking and there are no jobs waiting at the end of the certificate? That is like giving a man an umbrella in the middle of a drought and calling it a miracle. We are not foolish. Let no one mistake our silence for satisfaction. When the people cry, it is not hate, it is a call for justice. You said your father created platforms. Yes, platform where only the children of the rich are invited to speak, while the rest of us are told to clap. A man cannot boast of building a bridge when the river still swallow those trying to cross on foot. A platform without fuel, without electricity, without job or insecurity is like a stage with no spotlight. How do you expect the youth to perform? Platform for young people. Is it the same country where 80% of graduates are platforming themselves into POS business? Hawking pure water. A lion doesn't need to tell the jungle it is a lion. No. Now, since you seem to believe your father's government is working wonders, I have a small assignment for you. Disguise yourself and stop over in any Nigerian village with a bucket. Ask, where can you fetch water? Let the response teach you about the real Nigeria. 2. Disguise again. Take a small phone with charger and walk into any village in Nigeria. Ask, where can you charge your phone? When you see generators rolling like a angry lion, remember, real power comes from service, not zoning. 3.
Visit a motor park at night. Visit under the bridge at night. Visit our marketplaces after dark. There you will see thousands of your fellow citizens homelessly sleeping with their dreams under cardboard and concrete. Finally, ask your father a simple question. Daddy, if Nigeria is now working, why do you still go to France for medical treatment? Jay, the truth is that no matter how loud you shout, time will test truth. If the drum of propaganda beat loud, the dance of reality will always expose the barefoot. May our eyes remain open and our voices remain thunder, because when the sky is silent, the earth suffers in silence. We are watching and we will not be silent. Thank you, my brother, Jay Tinubu. I still remain Oyoko of Africa. Ebi pa wá, ẹ ṣàánú àwa yọ, ẹ ṣàánú àwa mẹ̀kúnnù. Ẹ̀yin ọmọ Odùduwà, ọmọ káàárọ̀ oòjíire, mo kí yín, ẹ kú àsìkò yìí. Mr. Ṣèyí Tinubu, wàláì, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó jẹ́wọ́ pé o kì í ṣe ọmọ àlè. Bẹ́ẹ̀ni, ó jẹ́wọ́ pé o kì í ṣe ọmọ àlè. Kò dẹ̀ sí èèyàn kankan tí kì í bá ṣe ọmọ àlè tí kò ní sọ́pọ́tì bàbá tó bí. And there is no crime in that at all. Brother mi, wàláì, ọmọ alálùbáríkà ni ẹ́. Ọmọ alálùbáríkà ni ẹ́. Ìdílé yín ti ní ànító, ẹ ti ní àníṣẹ́kù. Tán bá dẹ̀ ń sọ fún yàn pé ntọ́ ọlọ́dà lọ́dà yìí, dádì wa, ó yẹ kó mọ̀ pé nǹkan tí wọ́n ní wọ́n fẹ́ dà náà ti dà yìí. Kò sípò míì tán lè wà tó lè wúwo ju ibi tán wà yìí lọ mọ́. Mo dẹ̀ fẹ́ kí o recognize the fact pé èmi ọ̀rọ̀ tí n bá sọ lónìí, mi ò sọ nítorí ẹ̀tanú, torí pé mo pẹ̀lú àwọn tó gbé bàbá wa dórí ipò. Mo ṣe ọ̀pọ̀lọpọ̀ fídíò tí mo fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé this is our home. Àwọn èèyàn fún mi lórúkọ ńgbà náà, ẹjẹ́ àfẹsẹ̀ ẹ̀yìn délé tí mo sọ. Àwọn kan sì wà lónìí tó jẹ́ pé ẹjẹ́ àfẹsẹ̀ ẹ̀yìn délé ni wọ́n sì ń pè mí. Mi ò fẹ́ lè praise ara mi o. Gbogbo wọn rẹ̀ ṣe ń pè mí bẹ́ẹ̀ náà, ìgbà tẹ́ ń kọ́bọ̀ lọ́wọ́ olóṣèlú kankan. Mi ìgbà tẹ́ ń kọ́bọ̀. Pẹ̀lú gbogbo ohun tèmi náà ṣe lórí kí bàbá dépò, mi gbowó. Èrò ọkàn tèmi náà ni pé yóò ṣáàdà. Then Mr. Ṣèyí, ebi nìkan ló máa ń pa ní bákan náà lèbi ṣe ń pààyàn. Ẹni tí gbogbo tí bá ń padì ṣe ń wo ìlàjọ máa fíìmù tí yóò túmọ̀ sí pé ebi ló ń pa wá. Ọ̀rọ̀ kì í dùn ní bákan náà. Wàláì, ọ̀rọ̀ kì í dùn ní bákan náà. Nǹkan tí brọ́dà mi tí wọ́n sọ̀rọ̀ yìí sọ, mo fẹ́ kẹ́ jẹ́ ká bójú wò díẹ̀. Ọlọ́run tó ṣe ti Táyé, ó lè ṣe ti Kẹ́hìndé náà bàbá ya. So bàbá tí ní sìn, that does not mean pé àwa náà ní ní. Ìgbà kan máa ti wà rí tí bàbá wa Tinubu táwọn náà ò ní ànító. Ìgbà yẹn lè ti pẹ́ o, táwọn ní àníṣẹ́kù.
báwọn ṣe ń fíìlì ńgbà náà lóhun lásìkò ìgbà yẹn ó ní àwa aráàlú ń fíìl lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi dẹ̀ wà nínú ẹni tó ń bá wọn sọ òótọ́ ọ̀rọ̀. Tí wọ́n bá ní kán máa ṣí fídíò tí mo ti ṣe tí mo fi pọ́n bàbá wa ilé lẹ́nu ìgbà tí wọ́n dórí oyè, bó lè jẹ́ pé àwọn nǹkan míì náà tán ṣe tí mo rí pé kù díẹ̀ káàtó pẹ̀lú situation tá a wà, mo complain lórí ẹ̀. For example, bàtà náà above 90 million lórí pé àwọn kan fẹ́ lọ sí Mẹ́kà. Àwọn tó dẹ̀ ń lọ Mẹ́kà yẹn wọ́n lọ sí Mẹ́kà fún orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n lọ sí Mẹ́kà fún ara wọn láti lọ ṣẹ̀sìn. Kì í ṣe pé bó bá jẹ́ pé ládà kan náà fẹ́ gbà ń bẹ̀, kì í ṣe pé ládà yẹn Ọlọ́run máa pín fún gbogbo Nàìjíríà despite the fact pé ó Nàìjíríà náà fi lọ. So mo feel bad, I felt bad nígbà yẹn. Epo dẹ̀ sì tán wọ́n burúkú náà nígbà náà. Gbogbo nǹkan àsìkò ni. Lóòótọ́ la mọ̀ wípé subsidy ni wọ́n yọ tí epo fi wọ́n. Ṣùgbọ́n dádì yín ló yọ subsidy yẹn. So automatically ẹ lè má rí káwọn èèyàn react nígbà tí ebi bá tí ọwọ́ ibi bá tẹ̀yàn. As old as I am, Mr. Seyi, bí mo ṣe kéré mọ́ lọ́jọ́ orí náà, ẹ̀gbọ́n ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ́ fún mi. Ṣùgbọ́n mo ṣe wá tún wá kéré mọ́ yín náà, èmi náà ṣàìmọ̀ àwọn nǹkan kéékèèké tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ìgbà kan wà tó jẹ́ pé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yìn mẹ̀kúnnù ni wọ́n jókòó sí. Èmi dẹ̀ fi lọ́kàn ara mi pé okay, gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wáyé táwọn èèyàn ti tó fi bú wọn yẹn, Mr. Seyi, ẹ lọ search fún àwọn fídíò tí mo ṣe about your dad. Gbogbo nǹkan tí mi sọ tí mo fi ń praise wọn yẹn, kí sí gbogbo yẹn ló dùn mọ́ nínú, torí bí bá ṣe ń bá kálukú ni. Mr. Seyi, Ọlọ́run ti kẹ́yìn o, Ọlọ́run ti gẹ̀yìn. Kò síbi tán àti màmí ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àfibi tí ò bá sí Yorùbá, àfibi tí wọn bá tún ti ń wo íńtánẹ́ẹ̀tì. Ẹ jẹ́ kó gbàgbé páwọn èèyàn mọ̀ mí láti bí fíìmù, àwọn fíìmù ní ayé fi mọ̀ mí. Ṣùgbọ́n èyí tí mò ń ṣe yìí, ó ṣe kọjá pé gbogbo àwọn èèyàn tó ti mọ̀ mí nígbà fíìmù náà ni wọ́n mọ̀ mí ṣe. Ṣùgbọ́n closeness ti sìn ó yàtọ̀ sí ìgbà yẹn. Ìgbà yẹn tá fíìmù láṣẹ, gbogbo ẹni tó bá rí wa wọ́n máa dunnú, bàbá wo fíìmù wọ́n máa dunnú, ó ṣe dáadáa, ó ṣe dáadáa. L'opportunity àti connect. A ti wá ní opportunity àti connect nsìn. Àwa èèyàn àti máa ń bára wa sọ̀rọ̀. Ṣé mọ̀ pé lẹ́nu àti ẹnujọ́ mẹ́ta làwọn èèyàn kan ń pariwo pé Ṣèyí ni ọ̀rọ̀ gọ́fúnà Lagos State tún kàn, Ṣèyí ni kinní kan tún kàn, nǹkan kan. Ó lè jẹ́ rumor, and nígbà míì element of truth máa ń wà nínú rumor míì. Ẹ wo bàbá wa Bísí Àkàndé lọ́sùn, gbogbo opportunity ni wọ́n ní kí ọmọ wọn ṣe gọ́fúnà lọ́sùn tàbí níbòmí nílẹ̀ Yorùbá. Níbi tí èèyàn fẹ́ràn èèyàn dé láyé ní Buhari fẹ́ràn wọn dé. Níbi tí èèyàn fẹ́ràn wọn dé láyé ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fẹ́ràn wọn dé. Níbi tí èèyàn máa ń fẹ́ràn èèyàn dé láyé làwọn náà fẹ́ràn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dé. Ẹ rí pé
àṣàkíyèsí kìíní kan bàbá yẹn ò influence ọmọ wọn kankan láti wà nípò torí tí wọ́n bá influence ọmọ wọn láti wà nípò kò lè ṣe obstacle mọ́sù tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìbò ní orílẹ̀-èdè wa tá a wà yìí mi ò sọ tàsíkò dádì yín nìkan ní orílẹ̀-èdè wa tá a wà yìí ẹni tá a bá fẹ́ kó débì kan yóò débẹ̀ by all means whichever way. So bàbá yẹn ìdí tẹ́ fi rí pé àwọn èèyàn tanu àrífín bá wọn títí dè nínú yẹn bọ́ àwọn èèyàn wá rí sìn pé òkè bọ́ bí ó bá ti pé kò jẹ́ kìí ṣe rumors ni pé ẹni yìí ló fẹ́ ṣe gọ́fúnà Èkó tó bá jẹ́ pé ìdẹ̀rùn sì bá wa lọ́wọ́lọ́wọ́ báyìí you have the right even to be the president of this country. You have the right gẹ́gẹ́ bí mi ṣe ní táwọn ọmọ mi ní tí ẹnikẹ́ni ní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè. But nígbà míì tí ìdẹ̀ra ọba tí ìdè tó dẹ̀ jẹ́ ẹnìkan ló ń ṣe àkóso lórí ìdẹ̀ra yẹn. Nǹkan tí mò ń sọ yìí lè máa yé yín tó torí pé ẹ fìgbà kankan jẹ́ àtàpátá dìde gẹ́gẹ́ bí irú wa. Ọlọ́run ti jẹ́ kí bàbá ṣiṣẹ́ sílẹ̀, bàbá ti rí ṣe kò tó di pé yẹn ń lajú. Kò jẹ́ bí irú àwa àti ẹrọ̀fọ̀ dìde. Ẹran tó bá ti àpáta dìde wọ́n lè dìde kánmọ́ torí orí àpáta ni. Ẹni tó bá ti àrọ̀fọ̀ dìde tó bá ń try láti fa ẹsẹ̀ kan tó ń fà sókè yẹn máa fa tẹ ẹsẹ̀ kejì wọnú àrọ̀fọ̀ lọ́rin. Situation táwa ní nìyẹn. Mr. Seyi gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá, gẹ́gẹ́ bí ẹni tó máa ń ronú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gbogbo tá à ń pariwo yìí bàbá yín kọ́ ló mú hardship bá orílẹ̀-èdè. Hardship ti wà ti pẹ́. Àdẹ̀ tí ì rí ìjọba kan tá a fi yìn kan pé ok gbàtẹ́lẹ̀ èdè ó ti ẹ̀bẹ̀ tá à ń tí gbogbo wọn ti ń sísọ ó kàn ń worst sí ni. Ó túmọ̀ sí pé system ló fi ń worst. System tó wà ńlẹ̀ ni ò fífọ́ wà. System tó wà ńlẹ̀ ó fún àwọn the so-called kí ni wọ́n ń pè wọ́n mo ti gbàgbé òyìnbó yẹn ṣùgbọ́n máa rántí bí máa ń sọ̀rọ̀ lọ. Ó fún wọn ní ààyè láti lè dá ọkọ̀ aṣíwájú orílẹ̀-èdè láàmú. Àwọn kàbá orúkọ yẹn mo rántí yẹn kàbá. Tí èèyàn bá ṣe olórí orílẹ̀-èdè ní Nàìjíríà tó bá succeed pẹ̀lú gbogbo ohun tó wà lọ́rùn ìjọba yẹn ẹnìkan náà kọ́ ni ó ṣe pírẹsidẹ́ǹtì tí ó tún ṣe gbogbo PA tí ó tún ṣe gbogbo member House of Assembly tí ó tún ṣe member House of Senate tàbí House of Representative tí ó tún ṣe minister fún rẹ̀ kò possible. Ibi tá a ti dáràn ní orílẹ̀-èdè nìyẹn. Èmi náà ṣe sọ́tàn ni pé Nigeria cannot work. Tá a bá wá sọ pé Nigeria cannot work, a rí fà sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Structure tó wà nílẹ̀ là ń rí fà sí. So tá a bá wá sọ ní sọ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti jẹ́ ọ̀kan nínú àwọn tó ń struggle báwa ṣe ń struggle yìí náà rí sẹ́yìn. Kì í ṣe struggle lórí àtijẹ àti mọ́ ni mò ń sọ̀rọ̀ bá. Àwa sì ń struggle dìsìn lórí àtijẹ àti mọ́. Ṣùgbọ́n àwọn náà ti pẹ̀lú àwọn
àwọn tálíkà wọ́n ti gbẹnu sọ fún àwa mẹ̀kúnnù láìmọye ìgbà sẹ́yìn. So ó ní ó jẹ́ kémi lè rí wọn bú pẹ̀lú èébú táwọn èèyàn máa ń bú wọn. Wọ́n lọ gbé kíní báàgì 500 báàgì fún 500,000 báàgì fún àwọn tílé wọn jó. Wọ́n lọ fáwọn kan ní 1 billion, wọ́n lọ fáwọn kan 5 billion, wọ́n lọ sí kíní kan. Bẹ́ẹ̀ náà lẹ́ ń ṣe káàkiri, kì í ṣe ilẹ̀ Haúsá nìkan lẹ́ ń ṣe, ẹ̀sìn sílẹ̀ Ìgbò, ẹ̀sìn sílẹ̀ Yorùbá. Gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ fi kí àti Ìgbò àtàwùtọ sọpọ́tì òun, èèyàn máa dá mi síwájú kó tó tẹ̀lé tutù. Èmi understand yín, wàláì mo understand bàbá. Nísìnyí bí mo ṣe ń sọ̀rọ̀ yóò dàbí pé tí mo rán ọmọ sí bàbá ni, torí mo ti pariwo gan. Mi ì dẹ̀ fẹ́ kí bàbá padà ní orúkọ burúkú. Kì í ṣe pé bàbá wa Awólọ́wọ̀ náà ní ibi tí wọ́n ṣe mistake sí nígbà tí wọ́n rúlu wa, ṣùgbọ́n dáadáa wọ́n pọ̀ ju àṣìṣe lọ. N ló fà á táwọn èèyàn fi ń forúkọ wọn campaign lẹ́nu. Kì í dẹ̀ sí pé àwọn náà ò ṣe àwọn kan. Kódà nínú tí mo gbọ́ nílùú tí wọ́n ti bí wọn gan, àwọn ńgbà tán fa omi síbẹ̀, àwọn kan wà, wọn láwọn kan wà tó jẹ́ pé kànga náà máa ń lọ pa wọn láwọn ò ní mú mi Awólọ́wọ̀ nílùú tí wọ́n ti bí wọn ní Kẹ̀mẹ́. That may be true or false, but nínú àwọn ọ̀tà kéékèèké tí a máa ń gbọ́ wá sẹ́yìn ni. So kò sí ẹni tí kìí ṣe mistake, àbí kò sí ẹni tó máa wà lórí ìjọ. Okay, nínú ilé wa kìí ṣe gbogbo ìgbà tá a bá ọmọ wa tàbí ìyàwó wa jà náà là ń right. Ògbójú la máa ń fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nígbà tá a bá ti realize tán pé mo rọ́ǹgì lórí nǹkan tí mò ń bú ọmọ yìí fún, tàbí tí mò ń bú màmá yìí fún, tí mò ń bá màmá yìí jà fún. So Mr. Seyi, mo fẹ́ pè yín sí àkíyèsí, mo dẹ̀ fẹ́ fún yín ní ṣẹ̀ṣẹ̀. Ọwọ́ ibi tí ẹ ti bá dé lónìí yẹn, ẹ lè tòṣì mọ́ láéláé. Bàbá yín ò lè tòṣì mọ́ láéláé. Mi ò sì bẹ́ lọ́hùn òṣì fún ẹnìkankan nínú ẹ̀yin méjèèjì àti gbogbo àwọn fámìlì yín náà. Torí pé mímí náà bá gòkè, mi ní fẹ́ wálẹ̀. So mi ò bẹ́ lọ́hùn kẹ́ ẹ wálẹ̀ mọ́. Ṣùgbọ́n pẹ̀lú situation tẹ́ ẹ bá ìjọba yìí, nǹkan tí bàbá wa lè ṣe fún wa, tí bàbá wa bá lè bá wa persuade pé kí ká tiẹ̀ regionalize orílẹ̀-èdè yìí, tẹ́nìkan bá sọ̀rọ̀ wọn láìdá onítọ̀hún lọ́hùn, orí ọmọ Yorùbá sì máa bẹ́ẹ̀ ní ẹja tó bá ṣe yẹn. Torí bí ìgbà tó jẹ́ pé ti ẹ̀kọ́, torí pé wọ́n fẹ́ fa Yorùbá jáde nínú ipò ẹrú nìyẹn. Ẹ̀yin náà ráwọn nǹkan tó wà nílẹ̀ lẹ́nu ìgbà tí bàbá yín dórí ipò yìí. Gbogbo ń táwa ò lè ṣe àwọn Haúsá Fúlàní ti ṣe. Mo rò pé ẹ̀yin náà ò ní sáláì rántí pé ìgbà kan ti wà, ṣé nínú ọdún ìrìn àbọ̀dún tó lọ, tí wọ́n kó àwọn ọmọ àlùmọ́jìrì jọ tó ń lọ pariwo pé àwọn fẹ́ sójà, ibi tó yé wọn mọ́ nìyẹn. Irú àwa ò lè bá wọn ronú kí sójà gbàjọba Nàìjíríà mọ́. Torí tá a bá lè máa fọ́ọ̀tì òfin àpawọ́pọ̀ sí, bó ṣe jẹ́ pé kálukú wa náà ló ní representative ní State House of Assembly, National House of Assembly méjèèjì, rep àti senate, gbogbo wa la ní representative mbẹ. So tí wọ́n dẹ̀ jọ ń ṣe àwọn òfin tá à ń lò yìí, ẹ̀jẹ̀ àgbàgbé tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ tí wọ́n fọ́ọ̀sì sí wa lọ́rùn, bọ̀ tá à ń sì ń lò sí àwa ara wa náà lájọ ń ṣe. So gbogbo opportunity ni bàbá ní láti gbé orúkọ wọn sínú àwo tangaran góòlù ayérayé, torúkọ yẹn ò ní parẹ́ mọ́ láéláé. Ṣé mọ̀ pé
ọmọ tó ra mọ́tò tó fi gbé bàbá ẹ̀ ó nítàn, èyí tó ra mọ́tò tó fi pa bàbá ẹ̀ náà ṣe pa wọn náà nítàn. Àmọ́ wá kọrin pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló yọ wá nínú ìgbèkùn. Ẹ wo kí ni yẹn fẹ́ máa pa mí lẹ́kùn bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ rí mood tí mo fi ń sọ̀rọ̀. Ara àwọn èèyàn kan tí ọmọ rò ń sìn wípé ẹ ò bí ṣokò tí ṣe ń sọ tí ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí ó máa dùn wọ́n nítorí ojú tí wọ́n fi ń wo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ni wọ́n á gbélé lórí. Bí kí ló ti kò tí ń praise yẹn ni mi ò praise o. I'm not a praise singer o. I am not. Ṣùgbọ́n mo pe lọ́nkọ́ lọ́n jẹ́ kẹ́ ẹ rí fídíò yìí. Ẹ̀yin náà bá wa ṣe bí ọkùnrin. Ẹ bá wa bá bàbá wa sọ̀rọ̀ pé at worst gbogbo opportunity ni wọ́n ní sìn. Ṣé bẹ́ẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń dìtẹ̀ mọ́ wọn báyìí? Kí ni ọ̀tẹ̀ yẹn? Wọ́n fẹ́ gba ìjọba padà sọ́dọ̀ wọn. Ìgbà tíjọba dẹ̀ wà lọ́dọ̀ tiwọn, gbogbo ń tó pè wọn ni wọ́n ṣe. Ìgbà tí Ọbásanjọ́ ṣèjọba lórílẹ̀-èdè, bó tilẹ̀ jẹ́ pé àti faramọ́ bí wọ́n ṣe sọ́pọ̀ ọmọ Yorùbá ni wọ́n, torí gbogbo àlàmọ́ background wọn. Ọ̀nà Ọ̀tà tó jẹ́ ilé wọn ò tún ṣe ọ̀nà Ọ̀tà, ọ̀nà tó kàn líìdì láti Ṣàngó dé Ọ̀tà inú ilé wọn hàn sí. Ká tó wá sọ pé wọ́n rántí major road kan nílẹ̀ Yorùbá. Now, ṣe rí omi tó bá mọ níwọ̀n ń ló dùn rẹ̀ lásì o. Tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọn ò bá lè rí nǹkan mọ́ ní gbàgbé kan sí fún wa, àjọ máa fojú bákan náà wo gbogbo àwọn tó ń ti ṣèjọba sẹ́yìn ni o. Di ó lé nǹkan mọ́ ní gbàgbé tí wọ́n sì lè ṣe fún wa láyé ní kí wọ́n yọ wá nínú oko ẹrú. Mr. Seyi, ẹ wo bí àwọn Fúlàní ṣe ń pa wá. Fúlàní ò lè débi tẹ́yìn bá wà. Mi sì bẹ́lọ́n kí Fúlàní ó pa yín. Kódà mi ò bẹ́lọ́n kó pààrọ̀ yín torí mi ò bẹ́lọ́n kó pààrọ̀ tèmi náà. Gbogbo àwọn tó ń wò mí náà mi ò bẹ́lọ́n kí Fúlàní pààrọ̀ wọn. Ṣùgbọ́n bí Fúlàní ò ṣe ní pa wá, dádì yín ló kó irinṣẹ́ yẹn lọ́wọ́ láti protect the life and property of the citizen. Ẹ wá jẹ́ abìrà wa léèrè, ṣé dádì yín ní ń pààyàn káàkiri ni? Ọ̀dà state mélòó ni bàbá yín lè wà lẹ́ẹ̀kan náà? Anita sí state. Ká ní wọ́n wá ń dojú kọ state kọ̀ọ̀kan. Ká tẹ̀ bá sọ pé nílẹ̀ Yorùbá kan kọ́kọ́ dojú kọ state kan ní north. By the time tí wọ́n dojú kọ north state kan yẹn, 35 states ńlá ń gbèsè nínú ìpayín kékeré. Except ẹ̀yọ̀ kan tí wọ́n dojú kọ yẹn. So mo kàn fẹ́ kí yẹn yé wa pé there is a long way to go. Situation tó wà yìí nílẹ̀ kò fẹ́ fọ́ lórí orílẹ̀-èdè kan. That is why mo fi sọ pé Nigeria cannot work. Inú ìgbà tí a ń sọ̀rọ̀ yìí náà, a ti rí àwọn èèyàn tó jáde tí wọ́n sọ wípé, àti àwọn ọmọ Haúsá kan tó jáde tí wọ́n sọ wípé nígbà kan Haúsá Fúlàní ni ẹni yẹn, tí wọ́n ní tí ẹni yẹn sọ pé òun sọ fún àwọn èèyàn kan tó sọ mọ́ Buhari pé wọ́n bá wọn sọ fún wọn pé we are tired of stealing money. Ó dẹ̀ sọ lórí tẹlifíṣàn ayélujára. We are tired of stealing Nigeria money. Ó dẹ̀ sọ bẹ́ẹ̀ lórí bóyá mi ìfẹ́ má jẹ́ gbé tẹlifíṣàn yẹn fúnra wọn. Mo orí tẹlifíṣàn mo ti wò kó tó di pé àwọn èèyàn gbé sórí íńtánẹ́ẹ̀tì. So mi wá pé bàbá wa Àkàndé, mi pè wọ́n sọ̀rọ̀ ni. Bàbá wa Àkàndé aṣíwájú gidi ni yín onílẹ̀ Yorùbá tí àpọ̀lọpọ̀ àwọn èèyàn sì pọ́n yín lé.
torí lójú kòkòrò àìmọye ọmọ yín tó bá bí inú yín ló ti yẹ kán wà ní series of position sẹ́yìn lójú kòkòrò nídìí àti tọrọ kan tó fún yín. Mo dẹ̀ gbọ́ oríṣiríṣi ìgbà náà tí wọ́n ní táwọn kan pọ̀ṣúrèdì yín pé ẹjọ́ ọmọ yín ó jáde fún gọ́vùnà tẹ́ni rárá pé sáwọn ọmọ Yorùbá yòókù sáwọn náà kàwé ni. Bàbá, ní àsìkò tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbọ́rọ̀ sí yín lẹ́nu lọ́wọ́lọ́wọ́, ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Mr. Ṣèyí, bá wa lọ bá bàbá kí wọ́n bá bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed sọ̀rọ̀ pé kí wọ́n yọ ọmọ Yorùbá kúrò nínú ìpayín kékeré yìí. Bàbá tiẹ̀ wá tí lè ní total freedom, ká tiẹ̀ sì wà regionalize náà tó jẹ́ pé region wa ni àwọn nǹkan tó bá ń wá. Ẹ̀yin náà ẹ wo kíní àwọn owó kéékèèké kan tí ìjọba máa ń rí lórí wa, bóyá lórí fóònù, bóyá lórí kíní kan, bóyá lórí kíní kan. Ẹ lọ wo iye tó ń wá láti Lagos State. Ẹ lọ wo state tó súnmọ́ jù àwọn bí wọ́n ti ta àwọn elépo. Ẹ lọ wo state wọn yẹn tó jẹ́ pé òun ló next sí. Ẹ lọ wo iye tí ó fi ju owó tí wọ́n yẹn lọ. Kẹ wá wò wálẹ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá wò wálẹ̀ bẹ́ẹ̀, tó bá jẹ́ pé gbogbo owó tá à ń generate yẹn náà ní àárín àwọn state tó wà ní South West, tó bá jẹ́ pé gbogbo owó yẹn náà South West ni majority ẹ̀ ń wọlé sí, n tá à ń wí lónìí kọ́ la máa wí. Ó ṣeé ṣe kó jẹ́ pé ká máa ṣàdúrà fún dádì yín ni, kẹ́nìbọ̀dì ọmọ jí láàárọ̀ kùtùkùtù kó máa rọ̀jò àdúrà lé wọn lórí, because wọ́n á ní enough láti ṣe nǹkan bá fẹ́ ṣe. Kálukú á ní enough láti ṣe nǹkan bá fẹ́ ṣe. Á ní àjẹyó, á ní àjẹṣẹ́kù. Tẹ́ bá wò dáadáa, ẹ wo iye politician sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ di èèyàn tí wọ́n bá tán nídìí ìyá, tí wọ́n bá tán nídìí bàbá, bọ̀ wọ́n bá tán nítorí wọ́n jẹ́ ọmọ káàárọ̀ oòjíire. Ìwà wo dáadáa tán ti ṣe bí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń sọ pé tó bá jẹ́ pé bí Aṣíwájú ṣe dáadáa sí ọ̀pọ̀lọpọ̀ yẹn, tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà ń fi nǹkan yẹn ran àwọn ará àdúgbò wọn lọ́wọ́ tí kìí ṣe mọ̀lẹ́bí kálukú nìkan ní kálukú ń tẹ̀ bàtì, ìlú yóò ní rí bó ṣe rí. Àwọn èèyàn ní máa sọ orú ọ̀rọ̀ tán sọ jáde lẹ́nu yẹn. Bàbá mi tán pẹ̀lú situation tá a wà ń sìn tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ta ni wọ́n sọ. Bàbá yín náà ni number 1 ní orílẹ̀-èdè. So ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ ń Burkina Faso. Ẹ wo ìyẹn máa fi hàn wá pé téèyàn bá ṣe dáadáa, ayé máa rí pó ṣe dáadáa. Wàláì téèyàn bá ṣe dáadáa kò sí pamọ́ra. Ẹ̀yin kọ́ lè máa sọ pé dádì yín ṣe dáadáa, àwa làwa máa sọ. Àwa ló yẹ kẹ́ ẹ tì sí lọ́rùn ká máa sọ. The only thing tó kù tá a fi lè sọ, torí irú èmi mọ àwọn dáadáa kan tẹ́ ẹ ṣe lábẹ́nú, ṣùgbọ́n ibi òjì ó yọ. Ibi òjì ó yọ o. Mo wá ń bẹ bàbá wa, bàbá alálùbáríkà, ẹ̀yin àti Mr. Ṣèyí, ẹ dákun, ẹ bá wa bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀. Gbogbo ọ̀nà tí wọ́n bá lè gbà, wọ́n sì ní enough time. Àwọn Haúsá ń pariwo sí, àwọn Haúsá náà ti ń jáde pa àwọn náà fẹ́ ní autonomy. A dẹ̀ ti mọ̀ pé Ìgbò ti ń pariwo ti pẹ́, a dẹ̀ mọ̀ pé àwọn náà ti ń pariwo ti pẹ́. So kò yẹ kí kíní yẹn nira tó bẹ́ẹ̀ mọ́. Kò yẹ kó jẹ́ pé àwọn tí wọ́n wà far minority
ni wọ́n máa determine ntàwa gbọ́dọ̀ jẹ àwa la dẹ̀ ló ń jẹ bíi pé ká ní kọ́mọ ọ̀dọ̀ téèyàn employ téèyàn sanwó oṣù fún kọ́mọ decide pé nǹkan báyìí lè gbọ́dọ̀ jẹ nínú ilé yín nínú àwọn kátẹ́rà sínú ilé ẹ̀rí pé ó wà ridiculous. Ẹ jọ̀ọ́ Mr. Ṣèyí ẹ jọ̀ọ́ ní ìfẹ́ kẹ́ ẹ rí nǹkan tí màá yẹn sọ gẹ́gẹ́ bí ìbò kò bú yín o a sì lè bú bàbá yín ṣùgbọ́n kò pa á mọ̀ bú pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè Nàìjíríà torí nǹkan ò tí ì rọgbọ níbẹ̀ ẹ wo báwọn yẹn ṣe ń pa Burkina Faso lé tó bá jẹ́ pé nǹkan ti rọgbọ ń bì náà ni a pọ́n bàbá yín lé ṣùgbọ́n tó wà ńlẹ̀ structure tó wà ńlẹ̀ kò jọ nǹkan tí ẹnìkan lè ṣàṣeyege láti rú Nàìjíríà papọ̀ lẹ́ẹ̀kan náà bàbá yín dẹ̀ ti dé di highest rank kò sí rank míì tí wọ́n lè dé jù bẹ́ẹ̀ rẹ̀ kódà bá ṣe ọdún mẹ́rin míì wọn àjù president yẹn náà lọ president náà ni wọ́n pè wọ́n bá sọ ọdún mẹ́rin péré yìí náà president ni wọ́n ti débẹ̀ rí àwọn náà ti lé orúkọ nínú ìwé ìtàn kí wọ́n má wá jẹ́ kí orúkọ yẹn bàjẹ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá kí wọ́n bá wa lo opportunity yẹn káwa náà ti rí pé Aṣíwájú gbìyànjú láti yọ wá kó nínú ebi àti ìpọ́njú ebi ń pa wá gan o ìpọ́njú wà gan o ìpọ́njú wà o kò dé easy kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu orí nǹkan yẹn kọ́ torí pé kì í ṣe pé àwọn ò ní plan dáadáa ṣùgbọ́n àwọn kan mọ̀ọ́mọ̀ ti jókòó tì wọ́n àwọn kan mọ̀ọ́mọ̀ wà tó jẹ́ pé wọn ò fẹ́ kẹ́nìkankan ní rẹ́kọ̀dù táwọn ní àwọn Ọbásanjọ́ ti ṣe olórí orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀mẹ́ta ó sì ti sọ ìjọba sọ́jà ó sì ti olóṣèlú lẹ́ẹ̀mejì ẹ wo iye ọjọ́ tán ti fi ṣe wọn ò sí inú àwọn tó fẹ́ kọrin eré kí ẹnikẹ́ni tó wá láti ilẹ̀ Yorùbá wọn fẹ́ kẹ́nìkankan ní rẹ́kọ̀dù tó tó táwọn wàláì ṣùgbọ́n ní kété tí bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ti lè bá wa ja ìjà káti ẹ̀ ní sẹ̀mí òmìnira yẹn what I mean by sẹ̀mí òmìnira ni pé kí wọ́n introduce regionalism yẹn kí a máa pàgó sápò ara wa a ní máìdì àti máa fi tó yẹ ká fi ránṣẹ́ sí sẹ́ńtà ránṣẹ́ nínú àsìmọ́ọ̀tì tó jẹ́ pé percentage yẹn ò ní jura wọn lọ owó tí wá lè pọ̀ because 10% tí wọ́n ń yọ tó bá yọ lórí àwọn yòókù tó bá jẹ́ pé 10% ni 10% yẹn náà wọ́n yọ lórí tiwa náà so inú wọn bàbá tó bá lè jẹ́ pé owó tiwa ló pọ̀ jù owó tiwa náà ni wọ́n máa 10% tí wọ́n máa yọ lórí owó tiwa yẹn náà ló máa pọ̀ jù bọ̀ ìyẹn sì tún pè ká máa fi owó díẹ̀ ránṣẹ́ sí òkè Mr. Ṣèyí ojú òní ti yẹn o ojú òní ti mọ̀lẹ́bí yẹn orúkọ mọ̀lẹ́bí yẹn ò ní bàjẹ́ o orúkọ tó tóbi ní orúkọ Tinubu orúkọ tó tóbi gan bàbá wa Tinubu àti ìyàwó Tinubu wọn àbò orúkọ yẹn jẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed náà Tinubu wọn bà orúkọ yẹn jẹ́ tí wọ́n fi parí governorship náà fẹ́ ṣe àti gbogbo ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún àwọn ọmọ Yorùbá láti dépò because n táwọn wí lónìí ìkọlà àbámá wí tán bá ní ká kọ́ máa sọ kíkálukọ́ máa jẹ́ pọn bàbá ẹ̀ ọmọ àsopà ní ọkọ̀ yó tán bá ní ká máa sọ̀rọ̀ lórí ẹni tó fa ọmọ Yorùbá lọ́wọ́ sókè jù kò sí ẹni tá a bá mú bàbá yín ní first a lè rí second mọ́
lẹ́yìn first yẹn bóyá fourth láti máa lọ mọ́ àbí fifth láti kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ pé ok nínú àwọn èèyàn tó sọ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá lórí rẹ̀ nítòkù tí wọ́n fi lè kásẹ̀ rẹ̀ nílẹ̀ ni pé kí wọ́n ṣe orí yẹn gbòógì fún ilẹ̀ Yorùbá by letting us have our independence even though it is not yet total. Tí ó bá jẹ́ total tọ́kàn jẹ́ ok regionalize tẹ́ bá ti regionalize problem wa ti solve to a certain percentage of at least 85%, if not 90%. So tẹ́ bá wá solve problem ọmọ Yorùbá dé 90% àbí 85%. Excuse me. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ aburú sí yín, aburú máa jẹ́ tó ń tọ̀hún. Torí ẹlẹ́dàá wa yìí náà ó lágbára, ọmọ ẹni tó ṣe dáadáa fóun. Ara ni wá lásìkò yìí. Mr. Seyi, ara ni wá. Ara ni wá gan. Bàbá wa lọ́sùn. Ẹ sì jẹ́ ẹni tí Bàbá Bísí Àkàndé máa ń sọ, ẹ sì jẹ́ ẹni tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa ń gbọ́rọ̀ sí lẹ́nu. Ẹ pé àwọn èèyàn tẹ́ ẹ bá tún mọ̀ pé wọ́n ń gbọ́rọ̀ sí lẹ́nu, ẹ bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀. Orí ló mọ ibi tọ́rùn rè. Kò sí àárọ̀ là. Ọlá tí wọ́n ń prepare fún yẹn. Kò sátẹ̀ǹsẹ́ nìkankan. Téèyàn bá sọ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó rúlu Nàìjíríà, pàápàá jùlọ nígbà tí àwọn Emefiele olórí burúkú yẹn bẹ̀rẹ̀ plan pé kò possible ká síwájú lórí ipò, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tán predict irọ́, tọ́pọ̀lọpọ̀ àwọn pastor tán predict irọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn referent tán predict irọ́, ntàn rí náà ni kò ní débẹ̀. Ọlọ́run surprise wa gbé wọn débẹ̀. Tàbá wà wò pé automatically dandan ni kí bàbá dé second time yẹn, dandan ni kí wọ́n ṣe second time yẹn. Àtọ̀lọ́run mi ò bẹ́ lọ́n kú fún un, but ẹlẹ́mìí kálukú wa including me, ẹlẹ́mìí wa lè gbà anytime. But kẹ́lẹ́mìí wa tó gbà náà, ntá bá ti ṣe é lẹ̀ yẹn, ntá bá ti ṣe é lẹ̀ yẹn, tọ́lọ́run bá lè sọ ẹ̀mí yín pẹ̀lú gbogbo struggle kí náà porúkọ ẹ̀ primary ti APC tó jẹ́ ẹni tó fún ọmọ yín jù tọ́jọ́ ọmọ yín jù nínú ìjọba yẹn ń gbà yẹn ló gbé àpótí against yín, gbogbo èèyàn dẹ̀ step down kò step down. Nǹkan kan lọ́wọ́ àmàdé wọn kan tó máa step down. Ṣáwà ní Ọlọ́run ò tí ì ṣètò pé ẹ̀yin tí gbogbo èèyàn rí náà kú sí, ẹ̀yin lẹ wá di number 1 ní gbogbo Nigeria of above 200 million àbí above 250 million. Ṣẹ́rí, mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Kì í ṣe mọ́dù mi ni mo fi sọ̀rọ̀ yìí. Mo adapt àbí kí ni mo adjust sí mọ́dù tí mo wà yìí ni. Torí mi fẹ́ sọ ní sọ àṣà. Mi dẹ̀ fẹ́ kí Ṣèyí rí pé mò ń bú òun tàbí mò ń takò òun. Ṣèyí ò lè pa mí. Ọmọ Yorùbá ni. Kò lè pa mí. Tàmá ní bóyá nítorí kọ́ ń bá pa mí ni mò ń bẹ̀rù. No. Mo kàn fẹ́ ká rò pé n tá a bá ṣe lónìí, wàláì, tàláì, súnmọ́bẹ̀ láì lásìláwà, ìtàn ni ó dà lọ́la. Tá a bá wá mọ̀ pé n tá a bá ṣe lónìí yóò dìtàn lọ́la, ẹ jẹ́ a ṣe dáadáa. Tá a bá lè máa rí
Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tọ́ka sí lẹ́ni gẹ́gẹ́ bí ẹni tó gbé Cocoa House kalẹ̀. Tabali Maruwa ti wọ́n tọ́ka sí lónìí gẹ́gẹ́ bí ẹni tó kọ́kọ́ fi tẹlifíṣàn station àkọ́kọ́ lílẹ̀ l'Áfíríkà. Tabali rí wọn ìyẹn lẹ́ni lórí pé àwọn yunifásitì Ifẹ̀, yunifásitì Ìbàdàn. Tabali wọn ẹ mọ iye àwọn èèyàn tó ti gba bẹ̀yẹ sórí rẹ̀ tán ti jáde láti bẹ̀yẹ sórí rẹ̀. Tabali sí gbogbo àwọn nǹkan yẹn sí wọn lọ́rùn ní dáadáa. Gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ náà nígbà tán ṣèjọba yẹn kì í ṣe pé wọ́n lẹ́sẹ̀ à ń fojú fò ní torí omi kékeré ló dùn rẹ́ lásì. Kò ntán ṣe yẹn ó ti bò wá lójú, kò já rí àìdá kọ̀ọ̀kan náà tán ṣe. Torí kò sẹ́ni tó lè wà lórí ipò yẹn tí ò ní ṣàìdá. Wọn kì í sọ lọ́hùn, kì í ṣe angel. So mo fi àsìkò yìí mo fi bẹ̀ mo fi bẹ̀ bàbá wa ní Ọ̀ṣun pé kán bá pè Mr. Ṣèyí àti àwọn èèyàn kọ̀ọ̀kan pé tẹ́ bá tiẹ̀ kọ́kọ́ regionalize wa iná ẹ ti kọ́kọ́ yọ Yorùbá kúrò lẹ́nu kìnìún káwọn èèyàn máa pa wá ṣeré. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ọmọ Yorùbá náà ti ń di bandit lọ́wọ́ báyìí, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nú gbó tí àwọn yẹn ń gbà yẹn àwa la mú ọmọ ẹsẹ̀ ẹ̀kọ́ tọ́ ń bẹ̀ ọ̀sẹ̀ ẹ̀kọ́ lọ́ ń bẹ̀ níbẹ̀. Bàbá ebi ní jẹ́ bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ó mọ̀ pé tí wọ́n bá ti lè mú un tó ń bá ti lè ní nǹkan kan tó àtàtì mọ́rọ̀ bandit ẹjọ́ pípa ni wọ́n máa dá fóun tí ó wà nínú ọmọ Yorùbá tínú ẹ̀ ó dùn pé kò fẹ́ lọ kú kó sí. Àwa yìí sọ àwọn ọmọ àránkìràn tí wọ́n ka ikú kún. Àwa yìí sọ ọmọ àránkìràn. So tí ó yẹ kó yé gbogbo wa pé tí wọ́n bá regionalize wa ẹ̀sìtà kò sẹ́ni tó lè secure region rẹ̀ tó ọmọ Yorùbá. Nǹkan tí ó ran àwa lọ́wọ́ pọ̀, intelligent ta ní yóò ràn wá lọ́wọ́. A ní opportunity káwa náà ní àǹfààní àti ra ìbọn. Wọ́n legalize it to a certain level bí ó ti jẹ́ pé tájá tẹnu ló lè gbé, but wọ́n legalize it to a certain level tó jẹ́ pé àwọn agbésùnmọ̀mí bá lè lọ gbé màkàmọ́lé wọn ò níbọn láti protect ara wọn. Èyí tó wò yẹn na ọmọdé ó máa ṣàdúrà fún yín, àgbàlagbà ó máa ṣàdúrà fún yín. Bàbá Ọlọ́run ló mọ̀ náà o. A lè ní bété ní òrè kó tí pọ̀ mẹ́rù. Èèbù tá a bá fi sí orí òwúlé ọ̀nà méjì ló lè ré sí. Ó lè ré sílẹ̀ ó sì lè ré síta. Ẹ ṣe jẹ́ apakútú mọ́lẹ̀ kàkúkú ń ṣe pé òkè ọdún mẹ́rin yìí ni ló ti certain tí mo ti wà bẹ́ẹ̀ already. Táwọn èèyàn bẹ lọ́run kẹ́ẹ̀kú tọ́lọ́run ọ̀dẹ̀ jẹ́ ẹkú tó jẹ́ pé ìgbà yẹn Ọlọ́run ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní fún yín ní strength. Gbogbo àlàáfíà tọ́lọ́run fún yín náà ó lè jẹ́ nítorí kẹ́lẹ́ ẹ fi ran àwa ọmọ Yorùbá lọ́wọ́ ni. Ẹ wo eré àbí tá à ń wò yẹn. Ẹ jọ ẹ wo eré àbí tá à ń wò yẹn. Mr. Ṣèyí ẹ má jẹ́ ká jẹ́ kí owó tàbí ipò kó rúbọ wá lójú. Ẹ̀yin náà bá wa ronú bá wa mẹ̀kúnnù ṣe ń ro yẹn. Kò sí tírú yín wá mọ̀ tẹ́ ẹ lè rí gbogbo nǹkan ló ní ó tẹríba fún yín. Ṣèyí kò sí nǹkan kan tí ò lè tẹríba fún ọ lórílẹ̀‐èdè ìlérí.
bẹ́ẹ̀ kọ́ lórí fún gbogbo wa bí ó bá tó wá rí bẹ́ẹ̀ fún gbogbo wa tí ó bá jẹ́ pé kò extraordinary ìyà ò tún máa jẹ wá lọ́wọ́ àwọn minority lọ́wọ́ àwọn tí kì í ṣe ìran tiwa tó sì jẹ́ pé kì í ṣe pé iṣẹ́ ọwọ́ wa là ń jẹ tá a máa ní bọ́yá àṣebẹ́yìn Yorùbá náà ń gbógun tó àwọn ẹ rí bí àwọn ẹlẹ́yà míì gan tán ṣe fẹ́ gba ìlú wa lọ́wọ́ gba àwọn ìlú wa lọ́wọ́ wa náà ibi tójú wa dẹ̀dẹ̀ wọ́n fẹ́ gba ìlú wa lọ́wọ́ wọ́n bá wa kílé mọ́ àwọn làwọn nílùú pé no man's land ní àwọn ìlú wa ẹ ti ẹ ronú irú ogun tí ìlú wa ìjà lórí pé no man's land lẹ́kọ̀ọ́ mi ń sọ mọ́ Èkó náà ṣùgbọ́n Èkó ilẹ̀ kóòtù òjìrì ni mo fẹ́ máa tíráàkì máa àfọ́dì àti máa pè nílẹ̀ Yorùbá torí ó wù mí ká change orúkọ yẹn Ọlọ́run gbọ́ ó wù mí ká change orúkọ yẹn pàápàá jùlọ nítorí mínì tó níyẹn ká sọ pé ọmọ Fúlàní tá ń pa wá lọ́mọ tí ń bá wa níyàwó sùn tán bá wa lọ́bẹ̀ ọmọ àwọn ọdún wa sùn tán ń pa wọ́n tán ń gbé wọn tán fi wọ́n kílèmù owó káwá láwọn ni wọ́n tó máa sọ wá lórúkọ tá à ń jẹ ó wà ridiculous mi ní gbàgbé kínní bàbá wa Akíntóyè mo dúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa Akíntóyè pè mí ní àná wọ́n jẹ́ kí n mọ̀ pé mo dúró ti ìran Yorùbá àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ kẹ́ wò wípé ọjọ́ wo ni mo ti sọ̀rọ̀ bàbá Akíntóyè last ọjọ́ wo ni mo ti sọ last tá a máa ní bóyá nítorí ọ̀rọ̀ wọn tí mo sọ ni wọ́n sì pè mí ṣùgbọ́n wọ́n rí àwọn nǹkan tí mo ti ń ṣe bọ̀ àti èyí tí mo ṣe tán wò last ó tẹ́ wọn lọ́rùn púpọ̀ wọ́n dẹ̀ pè mí fúnra ara wọn mo ti bá bàbá sọ̀rọ̀ last bóyá inú oṣù kẹfà àbí inú oṣù keje ọdún tó lọ nígbà tí à ń lọ wú àwọn èèyàn láti darapọ̀ mọ́ wa ní Yorùbá Nation tí èmi àti sísítà mi kan tí a jọ lọ èmi sísítà mi yẹn àti àwọn àbúrò mi kan la jọ gbéra láti lọ sí Ondo State láti lọ initiate àwọn èèyàn kan àwa débẹ̀ ìjọ náà àwa nù hall yẹn lèmi àti bàbá ti sọ̀rọ̀ last tí mi ò fi láǹfààní àti bá wọn sọ̀rọ̀ mọ́ látọdún yẹn bàbá yẹn wá pè mí wọ́n lù mí lọ́gọ ẹnu bàbá gbogbo ọdún tẹ́ bá lò láyé ẹ̀ nílò nínú ìnira o wọ́n wá yé mi wípé lóòótọ́ lẹ̀ ń wá nǹkan tá à ń wá ìtọ́kàntọ́kàn torí kò sí nǹkan tó ní kẹ́ ẹ praise mi lórí nǹkan tí mo ṣe ọmọ Yorùbá ni mí nǹkan tó wù mí ni mo sọ torí ó wù mí kí n free kúrò nínú wàhálà tó ń bẹ ńlẹ̀ ó wù mí kí n free kọsẹ́ tí ó wù kó free ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ yín o bàbá ojú ò ní tì yín o brother mi Chief Sunday Igboho dúpẹ́ lọ́wọ́ yín o ojú ò ní tì yín o ṣe rí fídíò yìí ti ń gùn jù mi ìdẹ̀fẹ́ kó gùn jù báyìí lọ ẹ dákun ẹ jẹ́ kí n dánu dúró báyìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín o ẹjọ́ ẹgbẹ́ yín tí mo pè sí àkíyèsí ẹ bá wa tún bẹ̀ sí ẹ bá wa wá bí ẹ ṣe lè persuade Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ká ní òmìnira nílẹ̀ Yorùbá òmìnira yóò lẹ́ Yorùbá yóò ṣe wọ́n láǹfààní o orúkọ wọn ò ní parun mọ́ láéláé o orúkọ wọn ò ní parun mọ́ láéláé o àwọn èèyàn kan ti wà tán ti ṣe àìdá sẹ́yìn tá a bá dèdè máa rántí irú àwọn bàbá wa Jásìn bàbá Bọ́lá Ìgè nípa dáadáa tí wọ́n ti ṣe wàláì ẹ lè overtake gbogbo àwọn yẹn nípa fífún wa ní òmìnira nìkan ó tó òmìnira nìkan kẹ́ ẹ mọ̀ sí ẹni tẹ̀ mọ́ kẹ́kàn fún wa lómìnira yẹn ẹ ti ṣe ju gbogbo tí gbogbo ayé ẹlòmíín ṣe lọ nìyẹn tí o mọ bẹ̀yìn ojú òní tí
èèyàn mi kò ní jù báyìí lọ mo kí gbogbo yín pé ojú ò fẹ́ ra kù ẹ ṣé mo dúpẹ́ o.